kí wa ní orúkọ Ọlọ́run káàbọ̀ sí orí ètò yìí, ètò ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì ní orí afẹ́fẹ́, èyí tí Dáósìsì ti Ifẹ̀ tí ó ń ṣe agbátẹrù rẹ̀. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé pé ẹ káàbọ̀ sórí ètò yìí, àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní orí ayélujára wa ní ẹ̀ka rẹ̀ pé ẹ káàbọ̀ sórí ètò yìí. A sì gbàdúrà fún wa wípé nínú ẹ̀kọ́ tòní Ọlọ́run yóò bá ayé wa pàdé lórúkọ Jésù. Lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àkókò ọ̀rọ̀ tá ó máa gbé yẹ̀wò òun ni fífi tálẹ́ǹtì rẹ fúnni. Ẹ má jẹ́ àgbàgbé wípé ohun tí ó jẹ́ àkòrí wa tá a ti ń gbé yẹ̀wò, tá a ti ń wò láti ìgbà yìí wá, òun ni oore ọ̀fẹ́ ìfifúnni. Ṣùgbọ́n lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, kókó ẹ̀kọ́ tá ó máa gbé yẹ̀wò òun ni fífi tálẹ́ǹtì rẹ fúnni. A ní àwọn ọ̀tọ̀kùlú tí Ọlọ́run yóò máa lò láti bá wa sọ̀rọ̀, láti kọ́ wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run ní ìrọ̀lẹ́ yìí lórí kókó ẹ̀kọ́ tí ò ní. Àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí ti wà níkàlẹ̀, ẹnu wọn náà ni wọ́n fi dárúkọ wọn tí wọ́n sì fi kí ẹ̀yin olùgbọ́ wa nílé àti gbogbo ibi tí ẹ ti ń wò wá jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Màmá wa, ẹ káàbọ̀, ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Olúbùnmi Ayabínúyọ́. Mo kí gbogbo ẹ̀yin ará ilé, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé màámi, ẹ káàbọ̀ mà. Bákan náà a ní ìránṣẹ́ Ọlọ́run tán tó wà láàrin wa. Ẹ dárúkọ yín fún gbogbo àwọn olùgbọ́ wa nílé àti gbogbo àwọn ènìyàn tó ń wò wá. Orúkọ tèmi ni Abídòyè Ọláwọlé. A kí yín nílé o. Ẹ ṣé o, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo sọ wípé kókó ẹ̀kọ́ tí a ń gbé yẹ̀wò ni fífi tálẹ́ǹtì rẹ fúnni. Ibi kíkà wa ó wà nínú ìhìnrere tí a tẹ Mátíù orí 25 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 30. Ṣùgbọ́n kó tó di pé a lọ sínú ẹ̀kọ́ tí ò ní, a fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́. Torí náà a pe bàbá wa Abídòyè Ọláwọlé láti ṣáájú wa ní inú àdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, níṣe la dúpẹ́ lọ́wọ́ yín. A yìn yín lógo fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa nírọ̀lẹ́ yìí, pàápàá láti kọ́ àwọn ènìyàn yín ní ọ̀rọ̀ yín láti ọ̀run wá. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Àmín. A gbàdúrà pé ní bí ẹ̀yin Ọlọ́run bẹ́ẹ̀ ti lò wá, a fẹ́ kẹ́ ẹ gba ẹnu wa sọ̀rọ̀, pàápàá jùlọ láti lè jẹ́ kí ayé àwọn ènìyàn rẹ ní ilé kó yí padà. Lórúkọ Jésù, Olúwa ẹ wá ṣe bẹ́ẹ̀. Àmín. Ọ̀rọ̀ yín tá ó sọ lórúkọ Jésù, ẹ má jẹ́ ó dìde lòdì sí wa. Àmín. Ní ọjọ́ ìdájọ́, ẹ ṣe wá ní ẹni ìdáláre. Àmín. Ògo ni forúkọ mọ́ Hallelujah. yín, Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun bàbá wa Abídòyè Ọláwọlé. Láì fi àkókò ṣòfò, ibi kíkà wa gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan, Mátíù orí 25, a ó kà á láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 30. Nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó ń lọ sí àjò, ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan, ó fi 2 fún ẹnì kejì, àti 1 fún ẹnì kẹta. Ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Lẹ́sẹ̀ kan náà ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. Nígbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì 5 lọ, ó fi tirẹ̀ ṣòwò, ó sì jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba 2, òun pẹ̀lú sì jèrè 2 mìíràn. Ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ, ó wá ilẹ̀, ó sì rí owó olúwa rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí, olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní dé, ó bá wọn ṣírò. Èyí tí ó gba tálẹ́ǹtì 5 sì wá, ó sì mú tálẹ́ǹtì 5 mìíràn wá pẹ̀lú. Ó sì wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì 5 fún mi, sì wò ó, mo jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Olúwa rẹ̀ wí fún un pé, ó ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì 2 pẹ̀lú sì wá, ó wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì 2 fún mi, wò ó, mo jèrè tálẹ́ǹtì 2 mìíràn. Olúwa rẹ̀ sì fún un pé, ó ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì kan sì wá, ó ní, olúwa, mo mọ̀ pé òǹrorò ènìyàn nìwọ ṣe. Ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fúrúgbìn sí,
ìwọ sì ń ṣà níbi tí ìwọ kò fẹ́ ká sí. Èmi sì bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀. Wò ó, nǹkan rẹ nìyí. Olúwa rẹ̀ sì dáhùn wí fún un pé, ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra, ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò gbé fúrúgbìn sí, èmi sì ń ṣà níbi tí èmi kò fẹ́ ká sí. Nítorí náà ìwọ ìbá fi owó mi sí ọwọ́ àwọn tí ń powó dà, nígbà tí èmi bá dé, èmi ìbá sì gba nǹkan mi pẹ̀lú èlé. Nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà ní ọwọ́ rẹ̀, ẹ fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì 10, nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni ẹ ó fi fún, yóò sì ní lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ní ọwọ́ ẹni tí kò ní ni ẹ ó tilẹ̀ ti gba èyí tí ó ní. Ẹ sì gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ náà sọ sínú òkùnkùn lóde, níbẹ̀ ni ẹkún àti ìpayínkeke yóò gbé wà. Mo gbàdúrà pé ilé yìí ò ní jẹ́ ìpín tiwa lórúkọ Jésù. Àmín Jésù. Lórí àwọn ẹ̀bùn àti tálẹ́ǹtì tí Ọlọ́run ti fún ẹnìkankan wa, a ò ní jẹ̀bi lórí wọn lórúkọ Jésù. Torí náà gẹ́gẹ́ bí a ti sọ fún wa ṣáájú wípé kókó ẹ̀kọ́ tí òní òun ni fífi tálẹ́ǹtì rẹ fúnni. A sì ti wo ibi kíkà wa tí òní tí ó ń sọ̀rọ̀ nípa òwe tí Jésù pa lórí tálẹ́ǹtì. Bíbélì sọ wá pé Jésù ẹni tó ní tálẹ́ǹtì yẹn nígbà tó ń fi fún wọn, ó ló fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àwọn ọmọ ọ̀dọ̀ wọn yẹn gẹ́gẹ́ bí agbára wọn tó ti tó ló ṣe fi fún wọn. Èyí tó túmọ̀ sí wípé Ọlọ́run mọ ipa olúkálukú kó tó di wípé ó fi nǹkan kan tó fi síbẹ̀. Torí náà láì fi àkókò wa ṣòfò nínú ètò tòní, èròǹgbà ẹ̀kọ́ tòní ó ní láti rọ̀ wá láti lo tálẹ́ǹtì wa ní ọ̀nà tí ó wu Ọlọ́run, láti rọ̀ wá gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé àti gbogbo ẹ̀yin ènìyàn wa níbikíbi tẹ́ ti ń wò wá. Kò tóhun tó dàbí pé ká lo tálẹ́ǹtì wa fún ògo Ọlọ́run. Ìkejì rẹ̀ ó ní láti fi hàn pé ọkàn tí ó fẹ́ tí kò sì ní ohun tí ó lè fi fúnni yóò fi tálẹ́ǹtì rẹ̀ fúnni. Nǹkan kan wà tó jẹ́ wípé abínibíni Ọlọ́run ti dá mọ́ wa. Bó o bá tiẹ̀ lówó, ó ní nǹkan kan tí Ọlọ́run ti fi sínú wa tá a lè lò láti ṣe iṣẹ́ ìfifúnni. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Ìfáàrà wa sọ wípé kò sí ẹnìkan tí Ọlọ́run kò fún ní tálẹ́ǹtì kan tàbí òmíràn bó ti wò ó kéré ó mọ. Ẹnìkan kan ní pàtàkì ni ó ní àwọn ẹ̀bùn tàbí tálẹ́ǹtì tàbí ipá àbí agbára kan tí Ọlọ́run ti fi sí, tí ó jẹ́ eléyìí tó jẹ́ gbòógì tí Ọlọ́run fi sí lára. Ó lè má jẹ́ tálẹ́ǹtì tí ó hàn fún aráyé rí. Àwọn tálẹ́ǹtì kan wà tó jẹ́ pé ó farasin síbẹ̀, Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi síbẹ̀ gẹ́gẹ́ bí agbára láti ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àti láti lè lò ó fún ìgbélékè orúkọ Ọlọ́run. Ohun tí ó ń fi tálẹ́ǹtì tí Ọlọ́run fún ẹ ṣe nínú ìjọ Ọlọ́run tàbí nínú ẹbí tàbí nínú ẹgbẹ́ àti ní àdúgbò rẹ ó ṣe pàtàkì púpọ̀ o. Mo sì fẹ́ kó mọ̀ yẹn dájúdájú. Ìbéèrè pàtàkì tí a kò lè gbójú fò wá ni pé níbo ni ẹnìkan tí ó ṣe tán tí ó sì fẹ́ láti fi tálẹ́ǹtì rẹ̀ sí ìṣe láì ní ìdí mìíràn. Gẹ́gẹ́ bí ẹnìkankan wa, ǹjẹ́ a jẹ́ ẹni tó ṣe tán láti fi tálẹ́ǹtì wa sí ìṣe láì ní ìdí mìíràn, láì sí ìdí kan tó rọ̀ mọ́ wípé tí mi ò bá ṣe kinní fún mi, èmi náà mi ò lè lo tálẹ́ǹtì mi. Òun ni à ń gbé yẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí wípé lórí àwọn ẹ̀bùn wọ̀nyí àti tálẹ́ǹtì tí Ọlọ́run fi fún wa, a ò ní jẹ̀bi rẹ̀ o. Ìbéèrè fún ìjíròrò wa ní ti ìrọ̀lẹ́ yìí ní ìbéèrè àkọ́kọ́ abala A. Wọ́n ní kí a jíròrò ní èrò tiwa, kí ni a lè pè ní tálẹ́ǹtì. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ màmá wa, màmá Olúbùnmi Bínúyọ́, kí là ń pè ní tálẹ́ǹtì gan? Ẹ ṣe lóòtú. N tá à ń pè ní tálẹ́ǹtì gan ni ẹ̀bùn àbínibí. Ẹ̀bùn àbínibí tí Ọlọ́run fi sínú ènìyàn. Kò sí ẹ̀dá kankan tó wà láyé yìí tí Ọlọ́run ò fún ní ẹ̀bùn kan tàbí òmíràn. Ẹ̀bùn tí Ọlọ́run fi sínú ayé ènìyàn òun là ń pè ní tálẹ́ǹtì. Ó túmọ̀ sí wípé kò sẹ́ni tá a bí tọ́lọ́run ṣẹ̀dá tí ò fi ẹ̀bùn kan sí i lára. Tẹlòmíì gan tiẹ̀ máa ń jù kan lọ. Kò sí onítọ̀hún, Ọlọ́run á ní nǹkan kan tá a fi sínú ayé oríṣiríṣi sí ẹ̀bùn yìí. Ẹ jẹ́ wá sọ́dọ̀ arákùnrin wa, bàbá Abídóyè Ọláwọlé.
wọ́n ní ká mẹ́nu bà àwọn onírúurú tálẹ́ǹtì àmútọ̀runwá torí pé màmá wa ti ṣàlàyé wípé tálẹ́ǹtì jẹ́ ẹ̀bùn abínibí. Ẹ jẹ́ ká wá padà kẹ́ bá wa yànnàná rẹ̀. Kí làwọn onírúurú tálẹ́ǹtì àmútọ̀runwá tẹ̀yin náà lè tẹ̀lé ṣàlàyé fáwọn aráalé? Ẹ ṣé sà, màá bẹ̀rẹ̀ láti àwọn tálẹ́ǹtì tí a lè fojú rí. Àwọn tálẹ́ǹtì kan wà tó farasin bí a ti sọ lẹ́ẹ̀kan. Tálẹ́ǹtì tá a lè fojú rí bí ijó jíjó, Ijó jíjó, orin kíkọ, ewì. Àwọn kan wà tó jẹ́ pé tálẹ́ǹtì tọ́lọ́run fún wọn nìyẹn, ewì, ijó, orin kíkọ. Àwọn kan yíya àwòrán, tálẹ́ǹtì tí Ọlọ́run fi fún wọn ni. Àwọn tálẹ́ǹtì kan náà wà tó jẹ́ pé ènìyàn lè máa tó jẹ́ pé ó ṣeé ṣe kó farasin nínú ayé ènìyàn. Àwọn tálẹ́ǹtì kan wà tó ní ṣe pẹ̀lú bí ìsọtẹ́lẹ̀, gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12. Tá bá wò láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 14 yẹn, ó sọ fún wa oríṣiríṣi ẹ̀bùn tó wà ńbẹ̀. A ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a rí ẹ̀bùn ìríran, a rí ẹ̀bùn jíjẹ́ olùkọ́ni, ẹ̀bùn jíjẹ́ aládùúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn ẹ̀bùn wọ̀nyẹn tálẹ́ǹtì tí Ọlọ́run tó fi fún ẹnìkọ̀ọ̀kan ni. Bí màmá wa sì ṣe sọ, ènìyàn lè ní ju ẹyọ kan, èèyàn lè ní ju méjì lọ. Bí Ọlọ́run bá ti fi fún ènìyàn náà ni èèyàn ṣe lè ní. Ẹ ṣé arákùnrin wa, fún gbogbo àwa olùgbọ́, ẹ̀yin olùgbọ́ wa nílé, òun náà ni wọ́n ti yànnàná rẹ̀ fún wa wípé onírúurú tálẹ́ǹtì àmútọ̀runwá ni ó wà. Kò sì sí ẹni tí ò ní ìkan lára tálẹ́ǹtì yìí bó ti wù kó rí. Wọ́n ti bá wa sọ̀rọ̀ rẹ̀, ijó jíjó ń bẹ lára rẹ̀. Ẹlòmíràn ṣe mọ̀ wípé tó bá gbẹ́sẹ̀ gẹ́ngẹ́ ni ijó ni, bó bá yí sẹ́gbẹ́ kan ijó ni. Ẹlòmíràn tó kó má tí ì sọ̀rọ̀ jáde ni orin ni yóò máa jáde. Òun náà ló ti yànnàná fún wa lónìí. A gbọ́dọ̀ mọ̀ wípé àwọn ohun wọ̀nyí tó jẹ́ pé tá bá ti ń ṣe pẹ̀lú ìrọ̀rùn, tó jẹ́ pé kò ní wá lára, ká mọ̀ wípé ẹ̀bùn àmútọ̀runwá wá ni. Ọlọ́run ló sì fi síbẹ̀ fún ìdí pàtàkì kan. Ẹ ṣé ẹ̀yin arákùnrin wa. Ẹ jẹ́ wá padà sí ìbéèrè kejì. Wọ́n ní ọ̀nà wo ni ó dára jù láti lo àwọn tálẹ́ǹtì tá a ti dárúkọ wọ̀nyí? Ijó jíjó, orin kíkọ, àwòrán yíyà tí bàbá wa ti bá wa dárúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìsọtẹ́lẹ̀, ìfèdèfọ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní bó ni ọ̀nà wo ló dára jù láti lo àwọn tálẹ́ǹtì àmútọ̀runwá yìí láti ní ipa tó dára lórí ìjọba Ọlọ́run? Ẹ jẹ́ n wá sọ́dọ̀ yín màmá wa Bínúyọ̀. Ọ̀nà tó dára jù náà ni láti lò fún ògo Ọlọ́run. Ṣé fún ògo Ọlọ́run? Fún ògo Ọlọ́run. Lórí tá a bá tiẹ̀ wo ibi ìfáàrà wa, wọ́n lẹ́ni tó ṣe tán láti lò láì ní ìdí mìíràn. Kì í ṣe pé kéèyàn lò ó bóyá láti torí pé owó. Kì í ṣe pé kéèyàn lò kán lè rí pé àwa la wà ń bẹ̀ fún ìgbéraga. Ṣùgbọ́n fún ògo Ọlọ́run, ọ̀nà tó dára jù nìyẹn. Èyí tó túmọ̀ sí wípé àwọn ẹ̀bùn tí a fi fún mi wọ̀nyí, mi ò lè lò láti máa lérò gba ọkàn mi kí nǹkan mo lè fi powó wọlé. Kí nǹkan lò lásán, kí nǹkan fi mú owó, kí n fi mú èrè fún ara mi. Ó jẹ́ ọ̀nà àìtọ́. Ọ̀nà àìtọ́ ni. Jẹ́ ń pe arákùnrin wa, bàbá wa Abídóyè, ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí lójú tiyín? Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Àwọn ẹ̀bùn tá à ń pè ní tálẹ́ǹtì tí Ọlọ́run fi fún wa, fún ògo Ọlọ́run ló yẹ ká lò ó fún. Bí Ọlọ́run bá wá fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ kó máa mú nǹkan kan wọlé fún wa, kò ní èèwọ̀ nínú, ṣùgbọ́n a gbọ́dọ̀ dá ògo yẹn padà sọ́dọ̀ Ọlọ́run. Kì í ṣe kí Ọlọ́run fún wa ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ torí pa ti lè sọtẹ́lẹ̀, àwọn ó sì ń rí bẹ́ẹ̀ ká wá máa fún ara wa ní ògo asán. So àbí kan tó wá rí mi kan mówó wá àbí kan mú nǹkan lẹ̀. So a gbọ́dọ̀ dá ògo yẹn padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé, mo mọ̀ wípé ẹ̀yin olùgbọ́ wa nílé àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, ẹ ti ń gbọ́ ohùn yìí láti àárọ̀ tí ó ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo tálẹ́ǹtì wa. Ìbéèrè kẹta, wọ́n ní ká tọ́ka sí àwọn ọ̀nà tí ènìyàn ń ṣe àṣìlò tálẹ́ǹtì wọn. Bàbá Abídóyè, ṣé àwọn èèyàn ń ṣe àṣìlò rẹ̀? Ẹ ṣé sà, àwọn èèyàn ń ṣe àṣìlò tálẹ́ǹtì nínú ayé lénìí. Lọ́nà wo? A rí ẹni tí Ọlọ́run fún ní ẹ̀bùn láti máa kọ orin, ṣùgbọ́n orin tó lè kọ náà ni orin èébú.
orin tí òjò kó máa búyàn lọ kó búyàn tó bá ti lanu gbà báyìí èébú ló ń ti bẹ̀ jáde. ó lè kọrin búyàn láti èní di ọ̀la tí ò sì ní rẹ̀ ẹ́. Irú ẹni bẹ́ẹ̀ ẹ̀bùn tí Ọlọ́run fi fún ẹ̀bùn orin kíkọ ni, ṣùgbọ́n ọ̀nà mìíràn àṣìlò òun ló ń lò ó sí, kì í ṣe ibi tí Ọlọ́run fẹ́ kó lò ó sí ló ń lò ó sí yẹn. A rí ẹlòmíràn tó jẹ́ pé Ọlọ́run fún ní ẹ̀bùn jíjẹ́ olùkọ́ni, tó jẹ́ pé tó bá kọ́ọ̀yàn báyìí ohun tó sọ ó di dandan kí ẹni tó kọ́ kó yé dáradára, ṣùgbọ́n tó jẹ́ pé lónìí bó ti ń kọ́ nìyẹn bẹ́ẹ̀ náà ló ń ṣì í lò. Bó ti ń kọ́ ni kí ẹlòmíràn kó tó kọ́ ni á níye báyìí ni kó lọ mú wá, kò ní wò pé fún ògo Ọlọ́run ni, á wò pé ohun tóun lè fi jẹ èrè sí àpò ara òun ni. So ọ̀pọ̀lọpọ̀ lónìí ló jẹ́ pé fún èrè ara wọn nìkan ni wọ́n rí àwọn tálẹ́ǹtì yìí sí, so kò jẹ́ kí wọ́n lè lò ó bí Ọlọ́run bó ti fẹ́, wọn ní lò ó fún ògo Ọlọ́run. Màmá wa Bínúyọ̀, kí lẹ tó rí wí sílẹ̀? ẹlòmíràn gan tó ti pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run fífún yìí ó máa gbéraga pẹ̀lú ẹ̀ ni. Ìgbéraga ti wọnú ayé ẹ̀ jù. àwa la wà ń bẹ̀ àwa la mọ̀ ọ́ ṣe jù, tí mi ò bá sí ń bẹ̀ kò sẹ́ni ó lè ṣe. ọ̀nà yìí kò àṣìlò ni. èyí tí wàá jẹ́ àfojú eléyìí wò wípé àwọn ẹ̀bùn tá a bá ń lò láti tàbùkù bá orúkọ Ọlọ́run àṣìlò ni. ṣé mọ̀ pé àṣìlò náà àṣìlò gidi ni. àbí bò lẹ ṣe rí sí. bẹ́ẹ̀ ni o. ẹni tó yẹ kó máa jó fún Ọlọ́run ṣùgbọ́n ibòmíràn ló láti bá ṣé mọ̀ pé àṣìlò ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́ẹ̀kan wípé ẹni tó ń kọrin èébú ṣé mọ̀ wípé àwọn kan ń kọ àwọn orin kan bí àwọn orin tó jẹ́ wípé tí àwọn èèyàn bá tán bá àbí bò ni. tó jẹ́ orin ìjọgan orin tó jẹ́ mọ́ orin Ọlọ́run gan. wọ́n á tún yí padà. wọ́n á yí padà tí wọ́n bá yí padà gan bí ó ṣe gbé jáde gan ẹni tí kò bá ní ẹ̀mí Ọlọ́run ó kàn máa sọnù. lórúkọ Jésù mo gbàdúrà a ní ṣe àṣìlò tálẹ́ǹtì wa a ní ṣe tálẹ́ǹtì wa lò lórúkọ Jésù. ìbéèrè tó gbẹ̀yìn wọ́n ní kí ni àwọn èrè, ipa méjì ló pín sí o. màá sì fẹ́ kí ẹnìkankan wa á béèrè kan lọ́wọ́ màmá wa á béèrè kan lọ́wọ́ bàbá wa. wọ́n ní kí ni àwọn èrè tí ó ṣeé ṣe kí ènìyàn gbà nínú lílo tálẹ́ǹtì tàbí àìlò tálẹ́ǹtì rẹ̀. ẹ jẹ́ wá sọ́dọ̀ bàbá wa, kí ni àwọn èrè tí ó ṣeé ṣe kí ènìyàn gbà nípa lílo tálẹ́ǹtì rẹ̀? ǹjẹ́ ó tiẹ̀ lérè tó wà níbẹ̀ tó rọ̀ mọ́? bẹ́ẹ̀ ni èrè púpọ̀ wà nù kí a lo tálẹ́ǹtì wa bí Ọlọ́run ti fún wa. Tá a bá wo inú ìwé Mátíù orí 25 tá a kà yẹn, tá a bá wo ẹsẹ̀ 21 rẹ̀, nígbà tí arákùnrin tí a fún ní tálẹ́ǹtì 5 tó padà wá tó ní òun ti jèrè 5 mìíràn, a rí i pé ohun tí Ọlọ́run tí Olúwa rẹ̀ tó sọ fún bẹ̀ yẹn òun náà ni pé ó ní èmi ó mú ọ ṣe olórí ohun pípọ̀. Tá a bá ti lo tálẹ́ǹtì wa á tún máa pọ̀ sí ni. yóò máa pọ̀ sí, yóò máa fẹ̀ sí, á máa fẹ̀ sí. nínú tálẹ́ǹtì bí a ti ń lò ó bẹ́ẹ̀ náà ni tálẹ́ǹtì wa ń dàgbà sí. ó dàbí ènìyàn tó ń jẹun, bá a ti ń jẹun náà là ń dàgbà sí. bá a bá ṣe ń lo tálẹ́ǹtì wa sí bẹ́ẹ̀ náà ni tálẹ́ǹtì yẹn náà á máa dàgbà sí. ẹni tó ń ṣe nǹkan kan náà lójoojúmọ́ kò sí bí ó ṣe ní máa dàgbà sí tí ò ní mọ̀ sí nínú ohun tó ń ṣe yẹn. So nígbà tí a bá ń lo tálẹ́ǹtì wa, tálẹ́ǹtì yẹn á máa di púpọ̀ sí. Then yàtọ̀ sí èyí, irú ẹni bẹ́ẹ̀ á di ìlú mọ̀ọ́ká. Tálẹ́ǹtì tí à ń lò lójoojúmọ́ tí Ọlọ́run tá sì ń dá ògo padà fún Ọlọ́run, ẹni tó ní tálẹ́ǹtì yẹn á bẹ̀rẹ̀ sí í polongo ẹni tó ń lo tálẹ́ǹtì. tó túmọ̀ sí pé Ọlọ́run yóò máa polongo ara rẹ̀ nínú ayé ẹni bẹ́ẹ̀. So nígbà tó bá sì ti di pé Ọlọ́run ń polongo ara rẹ̀ nírú ayé ẹni bẹ́ẹ̀, á di ẹni tí gbogbo ènìyàn wọ́n á mọ̀ káàkiri ní orílẹ̀-èdè àti ní àgbáyé. ẹ ṣeun sá. ẹ jẹ́ wá ọ̀ràn gan á tún dá ẹni náà ìbùkún látọ̀run wá gan á tún jẹ́ tí wọ́n máa ní sí. ẹ ṣe màámi, ẹ jẹ́ wá padà wá sí abala kejì yẹn o, apá kejì rẹ̀. kí wá ní àwọn èrè tó tún ṣeé ṣe kí ènìyàn gbà
nípa ìlò tálẹ́ǹtì rẹ̀ àti kà ń bẹ̀ yẹn náà lẹ́ẹ̀kan kí wàá ní èrè tó wà ń bẹ̀. a rí i pé gbogbo nǹkan tí bàbá wa yẹn ti sọ ìdàkejì ẹ̀ yóò ẹ̀bùn wá yẹn wáyé. ó ṣeé ṣe kó kú mọ́ nínú yóò kú. á kú mọ́ nínú ìwọ̀nba tó ní pàápàá a ó tún gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn ni pé kò tiẹ̀ ní dàgbà sí dípò kó dàgbà á tún dínkù sí ni kì í ṣe pé bóyá lójú ayé pé a máa bẹ́ẹ̀ ni. kéré sí o nǹkan tá à ń sọ kọ́ yẹn ṣùgbọ́n nínú ẹ̀mí á sọnù kò èrè kankan ò ní wá fún níbẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí gan tó bá dọ̀rùn gan a ṣèdájọ́ o kọ́mọ́dé pé òun gan ò ní rọrùn kò wọ̀. lè rọrùn wọ̀. ìyẹn ò mà ní jẹ́ tiwa lórúkọ Jésù o. ẹ fẹ́ sọ nǹkan sí bẹ́ẹ̀ ni kó tó tá a bá di pé wo ibi tá a kà yẹn a rí i pé ọmọ ọ̀dọ̀ kẹta yẹn a tí rí ò lo i tálẹ́ǹtì pé rẹ̀ a rí i pé nínú iná àjókù láti ní sí olúwa rẹ̀ ti sí nínú òkùnkùn nínú òkùnkùn nínú ẹkún àti ìpayín kékeré. so ó túmọ̀ sí pé téèyàn bá ní tálẹ́ǹtì tí ò bá ti lò Á tún ó ibi tí jẹ̀bi sí. pín ẹ̀ máa lọ náà nìyẹn. mo gbàdúrà fún gbogbo wa pátápátá àti ẹ̀yin olùgbọ́ wa nílé wípé a ò ní jẹ̀bi lórí ẹ̀bùn tọ́lọ́run fi fún wa. lórúkọ Jésù. torí náà kó tó di wípé a ṣe ìkádìí mo fẹ́ pe àkíyèsí wa sí ẹ̀yin olùgbọ́ wa nílé mo sì fẹ́ béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí àwọn ọ̀tọ̀kùlú ti bá wa jíròrò rẹ̀ bó o lo ṣe ń lo tálẹ́ǹtì rẹ̀ ṣé fún ògo Ọlọ́run ni àwọn ọmọ Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí wípé tálẹ́ǹtì tá ò bá lò ó lè mú ìdálẹ́bi wá irú ẹni bẹ́ẹ̀ tí ò bá lò ó lọ́nà tó yẹ ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó pàdánù ìjọba Ọlọ́run mo gbàdúrà yìí pé eléyìí ò mà ní jẹ́ ìpín tiwa lórúkọ Jésù Àmín Jésù. torí náà mo fẹ́ ká mọ̀ wípé kò sóhunkóhun tó jẹ́ wípé a ní fún ara wa orin wa kan ó ní ohun tá a fi fún ọ tìrẹ ní Olúwa gbogbo èyí tá a sì ní ọwọ́ rẹ ló ti wá kò sóhunkóhun tá a ní tá a dání fún ara wa tó bá jẹ́ ijó ló mọ̀ ọ́ jó ni jó fún ògo Ọlọ́run orin ló mọ̀ ọ́ kọ ni kọ́ fún ògo gbogbo ohunkóhun tọ́lọ́run bá ti fi fún ọ lò ó fún ìgbélékè ògo orúkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí mo fẹ́ gbàdúrà fún ẹ̀yin olùgbọ́ wa nílé àti gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò wá nínú ayélujára wa káàkiri wípé lórí ẹ̀bùn tọ́lọ́run fi fún wa pátápátá a ò ní jẹ̀bi rẹ̀ lórúkọ Jésù. láti bí ìwọ̀nba ìṣẹ́jú márùndọ́gbọ̀n sẹ́yìn ni a ti ń sọ̀rọ̀ lórí kókó ẹ̀kọ́ tí ò ní fífi tálẹ́ǹtì rẹ̀ fúnni òun la ti ń gbé yẹ̀wò a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé àwọn ọmọ Ọlọ́run a sì ní láti dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí màmá wa Olúbùnmi Bínúyọ́ ẹ mà káàbọ̀ ẹ ṣé o ẹ kú òun látẹ̀kan a gbàdúrà fún yín pé Ọlọ́run a máa sọ agbára yín dọ̀tun Àmín Jésù. tálẹ́ǹtì yín náà lórúkọ Jésù mo gbàdúrà yìí tọ́lọ́run ti fi fún yín ẹ ò ní jẹ̀bi rẹ̀ Àmín lórúkọ bákan Jésù. náà à ń láti dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá Abídóyè Ọláwọlé a gbàdúrà fún yín wípé lórí ẹ̀bùn tiyín náà lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi rẹ̀ o Àmín Jésù. iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé ẹnìkankan wa lọ́wọ́ lórúkọ Jésù a ò ní kábàámọ̀ rẹ̀ o Àmín Jésù. ọ̀rọ̀ ìparí ó ní Ọlọ́run gẹ́gẹ́ bí olùfúnni ti fún ẹnìkankan ní nǹkan tí ó wúlò kò jẹ́ dandan kí ó jẹ́ owó torí ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé owó ni kẹ̀kẹ́ ìrere òun nìkan náà ni kò jẹ́ dandan ìgbà mìíràn àwọn nǹkan kan àwọn ẹ̀bùn wọ̀nyí Ọlọ́run ti fi fún wa láti gbé ẹlòmíràn dìde láti ran ẹlòmíràn lọ́wọ́ láti fa àwọn ẹlòmíràn gòkè ó lè jẹ́ ẹ̀bùn ìgbaninímọ̀ràn gan láti ran ènìyàn lọ́wọ́ ó lè wà nínú ìṣòro ó sì tọ́yàn sọ́nà irú ẹni bẹ́ẹ̀ á sì kúrò nínú ikú ọ̀nà ìparun yẹn á sì bọ́ sí ọ̀nà ìyè òun náà ló ń sọ fún wa wípé kò pọn dandan kó jẹ́ owó bí kò ṣe tálẹ́ǹtì tàbí ipa èyí tí Ọlọ́run ń retí kí àwa kí ó lò bí ẹnìkankan kí ó ṣe àmúlò rẹ̀ fún àǹfààní ènìyàn gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan àti ìmúgbòòrò ìjọba tani ìjọba Ọlọ́run ní ayé yìí ìjọ Ọlọ́run àti àwọn ènìyàn tí ó yí wa ká nílò tálẹ́ǹtì tí Ọlọ́run fi fún wa èyí tó wà ní ìkáwọ́ wa má ṣe kọ̀ láti lo tálẹ́ǹtì rẹ lò ó fún ògo Ọlọ́run kí Ọlọ́run gan fún ara rẹ̀ ẹ̀gbọ́n tí Ọlọ́run olórí ilé yẹn sọ ni ó ní o ṣeun ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayọ̀ èyí tó túmọ̀ sí wípé pé o bá lo tálẹ́ǹtì rẹ dáradára Ọlọ́run gan máa kí ọ káàbọ̀ wípé o ṣeun pé o tiẹ̀ lo ohun tó ń fi sí ìkáwọ́ rẹ pé o lò dáadáa wọ́n ní ká lò ó fún ògo Ọlọ́run wọ́n ní ewu ńlá náà sì wà
nínú àìlò tálẹ́ǹtì tí Ọlọ́run fi fún wa o bí ó ti yẹ. Torí náà mo ń rọ gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé, ẹ dákun ẹ jẹ́ ká lo ẹ̀bùn tí Ọlọ́run fi fún wa. A ti sọ fún wa pé tálẹ́ǹtì jẹ́ ẹ̀bùn abínibí tí Ọlọ́run fi sí wa lára láti lò fún ògo rẹ̀. Lo ohun tí Ọlọ́run tó dá mọ́, ohun tí ó fi sí ọ lára fún ìgbélékè orúkọ rẹ̀, kí o bá lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ní ọjọ́ ìkẹyìn. Ẹsẹ̀ àkọ́sórí wa Matthew orí 25 ẹsẹ̀ 29. Màmá wa Bínúyọ́ wọn á kà á fún wa, a ó sì máa kà á tẹ̀lé wọn. Nítorí ẹnikẹ́ni tí ó bá ní, nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni a ó fi fún, ni a ó fi fún, yóò sì ní lọ́pọ̀lọpọ̀. yóò sì ní lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ní ọwọ́ ẹni tí kò ní, ṣùgbọ́n ní ọwọ́ ẹni tí kò ní ni a ó tilẹ̀ gba èyí tí ó ní. la ó tilẹ̀ gba èyí tí ó ní. Mo gbàdúrà èyí tá a ní a ò ní gbà kúrò lọ́wọ́ wa o. Oore ọ̀fẹ́ tá a fi máa ṣàmúlò tálẹ́ǹtì wa lọ́nà tó wọ Ọlọ́run yóò yọ̀ǹda sáyé o. Ẹ jẹ́ kí a gbàdúrà. Màmá wa ẹ gbàdúrà fún wa. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára dúpẹ́ lọ́wọ́ yín. Pé ẹ̀yin Ọlọ́run fẹ́ràn wa, ìdí ẹ̀ tẹ́ fi ń ṣí wa lójú ní gbogbo ìgbà. Lórúkọ Jésù ọ̀rọ̀ yìí ti jáde lọ, Ọlọ́run jó sèso rere inú ayé. Àmín. Gbogbo wa pátápátá tálẹ́ǹtì tẹ́ fi sínú wa, lórúkọ Jésù ẹ jẹ́ ká fi jèrè. Àmín. Níkẹyìn ká má gba ìdálẹ́. Àmín. Àwọn náà tẹ́yìn Ọlọ́run ti lò ẹ túbọ̀ kún wa gbọ́. Àmín. Ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù wọ́n jò kúnú ayé. Àmín. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ká bá yín jọ. Àmín. Hallelujah. Orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà. Àmín.